kí n tó lọ́dọ̀ àwọn àyà mo kí Alfa wa Aponle bí wọ́n bá ń pè yàn ní Aponle tí ó bá sàpọ́nlé lára rẹ̀ ẹ yọ kó àwọn kúrò lára rẹ̀ gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan. Alfa wa Aponle Anabi aba náà ṣe khidma lára baba wa Muhyiddin Ajani Bello aba wa dúró dáadáa pẹ̀lú àfa wa òun ni alibarika òun fi tó báyìí gbogbo ẹni yòówù tí ń bá ń sin àfa rẹ̀ tí ó bá ní adabu pẹ̀lú àfa yóò máa hàn lára rẹ̀ ìjẹyàn rẹ̀ wípé kò lẹ́kọ̀ọ́. Alfa wa Aponle wọ́n dúró ti ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ lára ẹlẹ́kọ̀ọ́ wọ́n mú lára ẹlẹ́kọ̀ọ́ wọ́n wá lo ẹ̀kọ́ náà wà ń bẹ pẹ̀lú wọn Ọlọ́run ò ní gba ẹ̀kọ́ náà lára yín. Àmín. Alibarikola Muhammadu Rasulullah. Àbá Aponle ń ṣe dáadáa sí Ìsìlámù gan. Lóríjìnà dáadáa. Ẹ ti ń ṣe é bọ̀ pẹ́ bàbá kan bíríkìlà ọ̀hún dà bíríkìlà ọ̀hún dà àbá Kọ́sìm bíríkìlà tí àbá Aponle ṣe dáadáa fún tó báyìí. Àbá dá Alfa abiri baba bíríkìlà yìí ó dá padà sí ojú ọ̀nà ntọ́lọ̀ ń yàn. Bẹ́ẹ̀ máa yí pé ńgbà míì dínkù màáyíṣà a máa mú yàn kúrò níbi tí ń lọ bọ́ síbòmí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa yìí ti rínu. Alfa Aponle wa ní ẹ̀bùn tọ́lọ̀ ń bọ̀ yìí ẹsẹ̀ bùn kọ́ máa gbá ọ̀bẹ mú kálámù àti ọ̀rọ̀ lọ́lọ́run fi hàn ọba yẹ pé báwọn ní bọ́ sójú ọ̀nà tó ń lọ padà ibi òní pa ọ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ bí pa ẹ̀yin náà. Àmín. Àbá tó wá ṣe dáadáa fún àbá orí ayé èyí yẹn ni mo wá chẹ́rìsì jù àbá ìdókòlẹ̀ ẹnu tí Aponle Anabi ṣe. Èyàn máa gbé nǹkan sí ààyè rẹ̀ èyàn sì máa gbé nǹkan síbi tí èsì ààyè rẹ̀ ibi tẹ́ tẹ́ sí ojú rẹ̀ ni èyí tó dáadáa ní káwọn tọ̀hún náà máa tẹ́ nu bẹ́ẹ̀ bá tẹ nǹkan ìwọ àfà tó o bá bẹ́ẹ̀ ṣe ìrànwọ́ fàbùdábì nà bùsíkà bẹ̀rẹ̀ láti inú ilé rẹ̀ eré àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tára ń ní òun ni ọkọ bẹ̀rẹ̀ náà wọ́n lérí rẹ̀ lẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ tọ̀hún rọ́ǹgì ni kìí ṣe bí tí dọ́dọ̀ Ọlọ́run tààrà ibẹ̀ kọ́ ibẹ̀ kìí dọ́dọ̀ Ọlọ́run bẹ̀ ni ẹni tí ń bẹ́nu Islam tí ń ṣiṣẹ́ Islam tí ń ṣe wàhálà fún Islam ó kéwú ọmọ afa abùnlẹ́bùn ọjẹ́ mawhubun wa mahsusu ọ ní pírọ́blẹ́mù kan yọ máa retí ìrànwọ́ látọ̀dọ̀ àwọn akọ́jà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ẹni Alfa orí ayé tẹ́ ẹ ṣe o ẹ kàn wá ṣe account number fa direct ilẹ̀ tó wá fi sí èyí ń jẹ́ ọmọ wípé ní commission tẹ̀ ń gbà lọ́wọ́ ẹnìkan nù wọn èyí ń jẹ́ ọmọ wípé fi ṣe business ntọ́jú ó dàrú ni wípé àwọn tí fi ń ṣe business pọ̀ kọ́wájú káwọn èèyàn fẹ́ máa bá lu àwọn tí wọ́n ń ṣe khalisan liwaji Allah. Masha Allah. A máa rí ẹ̀yin yìí nìkan lákọ̀ọ́kọ́ báyìí ó dìgbà tá a bá tún rí àwọn táwọn náà ń fi account number wọn tí wọ́n ń gbà fún lẹ̀ ká tó mà wípé wọ́n ti méjì gbọ́ ká tó mà wípé torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe farabalẹ̀ èyí tẹ̀mí ti ń sọ yìí ẹnu nígbà ẹni tí ó bá takò tí ó jáde kọ́ jáde kájọ fèsì ara wa ẹni ó bá ṣe tí ó bá da á sọ fún un pé ó ṣe tí ó da bọ́n ọba nínú kàlíwò àtìyàwó rẹ lẹ́jọ́ máa ṣàyún bàbá sọ ibùdó bayan gbogbo ntẹ́yìn ọba ṣe láyé tó bá yẹ kójú ọ̀nà já àbá yìí ni bá àbọ̀ ọba ti lè ran àbá ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ò ní gbàṣẹ rẹ̀ lọ́dọ̀ àwọn aláwo wọ́n ní àṣà kan bí àti láwo ọ̀dà tí ẹ̀sìn wọn ọ̀dà tí ọ̀dọ́dọ̀ Ọlọ́run ni àṣà kan bẹ́ẹ̀ tọ́jọ́ má sọ Ọlọ́run wọn ní àwọn onígbé àwọn onígbọ̀wọ́ wọn wà ní báwo ọba ti gbá wọn gbọ̀wọ́ wọn ní àwọn ọ̀tẹ̀ yóò sì ya àṣà ni ibi èèyàn bá ti rí hekima dọ́là tó lè mú mi nìyẹn ẹ̀yìnsù máa wà jáda á ẹ̀yà àbá àwọn àfáà ni ẹ̀kọ́ máa gbé gbọ̀wọ́ àpálẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe wọn ni a máa ṣe wọn ẹ̀yin ń tẹ̀ ẹ́ síbẹ̀ ó sì dùn máa wá dáadáa ẹ̀ sì ní jábọ́ ẹ̀ sì á nílẹ̀ kan náà mọ́ wa.
wọ́n tẹ̀ sójú ẹ̀ dáadáa àwa kí àwọn ẹ̀yà wa akí